kú dédé àsìkò yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi. Lónìí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní ni a ó máa pe àkọlé rẹ̀ ní iṣẹ́ àgbẹ̀. Kí ni mo ti pè é? Iṣẹ́ àgbẹ̀. Àwọn ohun kan wà tí a ó máa sọ nípa iṣẹ́ àgbẹ̀. Kí tilẹ̀ ni à ń pè ní iṣẹ́ àgbẹ̀? Kí ló fa orin yìí? Kí ni tí wọ́n rí tí wọ́n fi gbé orin yìí jáde? Ní àkọ́kọ́, ǹjẹ́ ẹ rántí bóyá mo mọ̀ bóyá lẹ́ni tó ti gbọ́ nípa orúkọ ọ̀gbẹ́ni kan tí a máa ń pè ní Olúṣẹ́gun Ọbásanjọ́. Olúṣẹ́gun Ọbásanjọ́ ní ọdún 1975 di ọdún 1979 ni ó fi ìgbà kan jẹ́ ọ̀gágun olórí ológun tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí ní ìgbà kan rí. Ní àkókò yìí tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí jagunjagun, ó gbé ètò kan kalẹ̀ ní èyí tí ó fẹ́ kí oníkálukú ní oúnjẹ lórí tábìlì, kí á jẹ àjẹyó, kí á jẹ àjẹyìrà, kí á jẹ àjẹfẹlá. Ní àkókò yìí, kí eléyìí bá lè rí bẹ́ẹ̀, ó ṣe kí ni? Ó gbìyànjú láti jẹ́ kí oníkálukú ní kí ni o, ibi tí wọn ó ti máa dáko nílé wọn. Bẹ́ẹ̀ ni, tó o bá ti nílé nínú ọgbà ẹ, ó fi àyè kékeré sílẹ̀ tí ó ti gbin àwọn nǹkan bí ewébẹ̀ àti àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tí o lè ká, tí o lè lò fún ìwọ àti àwọn ẹbí rẹ. Bákan náà, gbogbo àwa tí a jọmọ léèwé, níléèwé wa wọ́n ti ní àyè tí wọ́n fi sílẹ̀ débi tó jẹ́ wípé oníkálukú pẹ̀lú àwọn olùkọ́ wa a máa ń lọ sí ibẹ̀ láti gbin àwọn oríṣiríṣi nǹkan. Ní ìgbà tí a bá kórè ẹ̀, gbogbo wa yálà ká fún àwọn ọ̀gá wa ni, àwọn akẹ́kọ̀ọ́ náà tó bá jẹ́ èyí tó lè kàn wá á kàn wá. Ìgbà mìíràn àwọn iléèwé gan wọ́n lè mú kọ́ńtà kán fowó ẹ̀ kán fi ṣe nǹkan sínú iléèwé. Báyìí ni oúnjẹ ṣe di ọ̀pọ̀ yanturu ní ilẹ̀ Nàìjíríà. Ní àkókò tí ohun tá à ń sọ yìí tó ń lọ, àkókò yìí ni àwọn ọ̀jọ̀gbọ́n kan wá wípé wá, iṣẹ́ àgbẹ̀ dára. Iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ ní tí ó yáyì dáadáa tó lè gbé oúnjẹ wá sí orí tábìlì fún oníkálukú nílé wọn. Ẹ jẹ́ ká kọrin ká fi lè tì í nídìí láti tún fi ta àwọn èèyàn jí pé kódà ìwọ tó o bá lọ léèwé láìsí pé o ṣiṣẹ́ àgbẹ̀, o ò já mọ́ nǹkan kan o. Iléèwé rẹ ò tí ì pé. Bẹ́ẹ̀ ni, iléèwé rẹ ò tí ì pé. O ní láti ní iṣẹ́ àgbẹ̀ kó o kọ́ bí wọ́n ṣe ń gbin nǹkan kí ẹ̀kọ́ rẹ kó lè bá a pé. What I'm saying is this. The topic, just like I said, the topic is iṣẹ́ àgbẹ̀. That's farming. Agbe is a farmer, and iṣẹ́ àgbẹ̀ is farming. You see, during the military regime of the former President, General Olusegun Obasanjo, during his regime, that was between 1975 to 1979, he was there, as military president, and he wanted to make sure that there's food on the table of every citizen. Hence, the introduction of OFN, Operation Feed the Nation. And this was put in place to encourage everyone to go on farming. Even at school, you have to do it. There's a particular portion set aside for farming in all schools there. So, there's
made some group of people to come together with this wonderful song, Iṣẹ́ Agbe. Sit back, relax, as I sing the song to you. Thank you. Láì ní fi àkókò ṣòfò, ẹ jẹ́ n kọ́kọ́ kọ lọ́rọ̀ síta fún yín. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Èyí ni wípé iṣẹ́ àgbẹ̀, wọ́n sọ fún yín pé farming ni iṣẹ́ ilẹ̀ wa. Yes, that's what we do in our country here. Ẹni kò ṣiṣẹ́, he who does not work, á máa jalè. Such person will steal. That is a must. If you do not work, what will you eat? And if you see people that are working and they have food, definitely you won't want to die of hunger. You will want to find a way to, do you understand? So, but it is always good to make sure you work for whatever you want to eat. It's very, very important. So, ẹni kò ṣiṣẹ́, á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá. If you are going to school then, and they made it known to us that if you are going to school without you farming or knowing how to farm or whatever, you are not a complete student. It's not complete. Yes, that's what they are trying to tell us. So now, let's sing and be happy. Huh? Let's sing and be happy. Are we all ready? Okay now. Oh yeah. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé. Àmọ́ ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Kí ni à ń pè ní ọkọ́? Ọkọ́ ni ohun tí a fi máa ń kọ ebè. Àdá, wọ́n á sì máa lo àdá náà láti fi máa gé nǹkan nínú igbó àbí nínú oko. Cutlass, that is what we call àdá. Ọkọ́, that's hoe. Tó, níyìí ni a ó máa fi àdàgbà ìdánilẹ́kọ̀ọ́ ti òní rọ̀ sí. Títí di ọjọ́ míì tí a ó tún máa mú ìdánilẹ́kọ̀ọ́ míì wá sí ojú ìwòran yín. Èmi ni olùkọ́ yín ní tòótọ́, Ọ̀gbẹ́ni Adéníyì Odúfuyè. Ire o, ó yá. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́